Africa Content TV. ọmọre Láyìndé ọmọre Láyìndé adé o. olúọmọ oṣooṣù ó yẹ sí. òkè olórí oko náà dà. ìlú ọmọ mi bọ́ríṣiríṣi Àyìndé MC Báṣọ̀run Àgbàlagbà òye mi gbogbo torí lọ́wọ́ ẹ̀ ló wà ó Àyìndé ẹ̀dẹ́ ó kú oríire oyè Báṣọ̀run. ẹ̀yin ẹlẹ́tẹ̀mí ẹ̀yà mi létí yín Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. ọmọ mi Àyìndé adé o. Ani Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. à ń kó lóye Báṣọ̀run lọ́wọ́ o. Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. ọmọ jàgá bá mi. Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. èèyàn tàbẹ̀rẹ̀ tájú ní nìyí o. Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. MC Àyìndé Musiliu mi o. Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. ọmọ tàbẹ̀bí sábìtì mi o. Ani Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. ó ní mọ́ kí gbogbo ṣòdì wá ẹ máa kú àdúró tí ń wù o. Ani Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo ìtòrí ilé. kábíyèsí Abdulfatai mi Àyìndé Akóredé àkàmọ́ ló fi jẹ́ òye Báṣọ̀run. Ani Àyìndé Musiliu ojóyè Báṣọ̀run gbogbo